Àbíbá ọmọ kú ọdún àgbégẹ́ ṣe bí wọ́n ní mò ń pè hùn ọmọ kan bí ẹgbàágbèje olóríire ọmọ ni òkú ọdún mo lọ sìnkú yèdùn òkú àṣeyẹ òkú ayẹyẹ orí kádùn o ayọ̀bámi mo ló ṣọdún èyí ó sì tẹ̀mí sí lágbára lọ́wọ́ lọ́hùn ọba mo ló gbó bí olúgbógbó tí ń gbó wàá gbó bí olúgbógbó tí ń gbó nílé ayé ikú òjijì nípa ọ ìwọ wá ní báwọn kú ní rèwerèwe àtẹ̀pẹ́ báyìí lájọ tẹ̀lé ìpẹ́ lọ́hùn ọba ó rí gangan Àbíbá ọ̀rẹ́ rẹ̀ àti kékeré ló rán mi wá bí o yé ìbùkún olúwa adésayọ̀ ló rán mi wá ó ní Akanni Akewi dákun gbéra ńlẹ̀ kò dìde wá bá mi kí ọ̀rẹ́ mi dáadáa èèyàn pàtàkì tí mo bá ròde ni àmọ́lẹ́wà Àbíbá ẹlẹ́yinjú ẹ̀gẹ́ àdìwà tútù bí àdàbà ṣá ni mo pé ó bá mi kí o àdùnmáàdán arẹwà lóbìnrin ni ọmọ kan bí 1 mílíọ̀n ẹgbàágbèje olórí ọmọ ni ọmọ dára ó dẹjọ́ àgbékẹ́ ò ìwò wá ní kú fọ́tà yọ ìwò wá ní báwọn fọjọ́ ọlọ́jọ́ lọ ìwò wá ní báwọn kú ní rèwerèwe àjíǹde ara yóò mọ̀ jẹ́ ara rẹ yóò sì mọ̀ lè ní lágbára lọ́wọ́ lọ́hùn ọba ẹ bá ń kó lóríire ọmọ tí ń sọjọ́ bí lónìí o ìwò onírèlẹ̀ ó mọ̀ ọ̀gá ni ìgbà ọdún kan láyé ìṣẹ́jú kan ni láṣẹ Elédùmarè ọba òní lọ́jọ́ tàbí ọ̀sílẹ̀ ayé òní gangan ní sọjọ́ bí rẹ̀ òní ọjọ́ bí rẹ̀ ò wá ní lọ́jọ́ ẹkún yé wà ṣàmọ́dúnmọ́dún lílọ bíbọ̀ rẹ̀ ò wá ní báráyé nú ẹni bá ní ò mọ̀ lọ lòní dé bá ń lé bí wọ́n bá gbẹ́ kòtò dé ọ olúwa rẹ̀ ní òjì sí ọ̀tá tó torí rẹ̀ jáwé ewé àsùnkò ni wọ́n bá ń lépa rẹ̀ wọ́n máa ṣera wọn ni wọ́n bá ń pèsè dá rẹ̀ ìṣẹ̀dá rẹ̀ mọ̀mọ́ nígbà bọ́dé òjòjò wá ní ṣòwò kó má lè nàjà kòkòkò làwọn tá ń lè ó wá ní bùrìbùrì kó bá wọn jíjọ ẹ̀sìn nílé ayé tó wá ìbùkún olúwa ló ní kí n kí ọ lóní gbèjégbèjọ ó ní kí n kí ọ kórí ọwọ́ ẹ̀wà àmọ́ bí ọjọ́ o àmọ́ bí ọjọ́ arẹwà lóbìnrin ni ọmọ tó fi gbogbo ọjọ́ dàbí egbin ni mò ń pè hùn èmi ò máa rọ́mọ Ẹ̀gbá tó kú rẹwà rí gbogbo wọn ni wọ́n fojoojúmọ́ dára bí egbin ni Àbíbá àbíwọ́ kọ́ ni mo ṣe ọmọ nífa àgbékẹ́ àdé wọn ò kúkú lè ṣe ọmọ ó jàre ayọ̀bámi sálọmọ dára ó dẹjọ́ o àmọ́lẹ́wà arẹwà obìnrin ni abẹ́yìn funfun ní gbogbo ẹnu ẹlẹ́yinjú ẹ̀gẹ́ ẹlẹ́sẹ̀ oge ẹwà rẹ̀ ò ní ṣá bẹ́ẹ̀ ni ẹwà rẹ̀ ò ní tí ìlọ́wádìí ilé àwọn bàbá tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni mẹ́bí wọ́n lọ́mọ Ẹ̀gbá Alake ọmọ èrò lọ́kọ ọmọ olúgbọ́jọ́ bí ni ọ́ mẹ́bí wọ́n lọ́mọ àṣẹ tí mú mi kíkan ni Ẹ̀gbá ọmọ yúmúyúmú ló kúkú ń ké nínú ilé àwọn bàbá rẹ̀ ni bébí wọ́n lọ́mọ ní sábì ọmọ agbóngbò àkàlà ọba márùn ni wọ́n ń bẹ lóde Ẹ̀gbá Alake olúbàrà ọba ni bàgòrà ọba ni ọ̀ṣílẹ̀ ọba ni olówó òdúró ọba ni Alake Ẹ̀gbá ńkọ́ ṣé bàbá ń bẹ lálàáfíà ara ọba ní í ṣe ẹ mọ̀ pé wọ́n ti ń ṣe mọ́kà náà ni wọ́n ṣe lóde Ẹ̀gbá Alake wọ́n mú mi sẹ́mi mọ́kà o ẹ̀yin náà mọ́dógún lóde Ẹ̀gbá Alake wọ́n ń gàràfà mọ́kà ẹ̀yin náà gbólúmọ̀ lóde Ẹ̀gbá Alake ó wá dẹ̀lẹ́ kíní mo ní kẹwàá fóró yín ràn mí nínú ilé bàbá tí wọ́n gbé bí yín lọ́mọ gangan ni ẹni kí n gúnyán lẹ́bẹ́ kí n roka kọ́ mi níjọ mo gúnyán lẹ́bẹ́ tán mo roka kọ́ mi níjọ kàkà kí wọ́n fóró yín ràn mí pẹlẹbẹ igi náà gbélé mi lọ́wọ́ o àṣé wómú kúkú lóró ń kúkú ń ké nàmú kúkú lóró ń kú nínú ilé àwọn bàbá rẹ ni Ẹ̀gbá mo dé o tí mo sẹ́yìn orò kí n sẹ́tẹ́gún mọ́nú òṣìlẹ̀kùn palẹ̀kùndé ni wọ́n ń kọjú kílẹ̀ àwọn bàbá rẹ̀ ni mẹ́bí wọ́n lọ́mọ orò mi ò pagi ọmọ orò mi ò pọ̀ ọ̀pẹ ọmọ orò pàgbàgòrà ni wọ́n ń kọjú kí nínú ilé àwọn bàbá rẹ̀ Ẹ̀gbá ló ní báyìí sí ẹ̀yin lẹ́ni bá wà lókè bẹ̀rù ni Àbíbá mo pé òkú ọdún àgbékẹ́ mo ní òsì kó àṣeyẹ ìwò wá ní báwọn fọdún eléyìí ṣàṣemọ lágbára lọ́wọ́ lọ́hùn ọba ǹjẹ́ tán bá níta ní nǹkan ewì kí ọlá tẹ̀kan mọ̀ pé Adésínà lèmi ń jẹ́ Àbíbọ́lá ìtara ń fẹ́ Akanni Akewi Agbaye lórúkọ tèmi.